Ó yá ẹ súnmọ́ bí o, ẹ gbàpótí yín, ẹ gbága, ẹ gbé bẹ́ǹchì, bóyá orí bẹ́ẹ̀dì lẹ wà ní ẹ fẹ̀yìntì. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Kevin Ikeduba àti Fathia Balogun ó yá ẹ súnmọ́ bíbí. Gbogbo ẹ̀yin àǹtí wa, mo fẹ́ rọ̀ yín ni mo fẹ́ bẹ̀ yín, tẹ́ ẹ bá ní ọmọkùnrin kékeré tẹ́ ẹ̀ ń fẹ́, ẹ jẹ́ n sọ wípé tẹ́ ẹ bá ní ẹni tẹ́ ẹ jọ ń fẹ́ra yín, ṣùgbọ́n tọ́lọ́run ṣe bíi pé kò tíì gbàdúrà, tẹ́ ẹ sì rí i pé ó lọ́jọ́ ọ̀la, kí ló dé? Ẹ má fi í lẹ̀, ẹ ṣe kúkú múra sádùúà, kẹ́ ẹ jọ gbárùkù tìra yín, káṣeyọrí lè dé. Tinúkẹ́ nínú sinimá yìí, gbogbo wa la rí ohun tójú ẹ̀ rí. Àwa tá a bá tí wá láǹfààní láti wò, jẹ́ ká lọ sí ìkànnì YouTube, ká lọ tẹ̀ síbẹ̀. Etí Ikú, òun náà ni sinimá tí ó wà ní ojú ìwòran yín lọ́wọ́lọ́wọ́ yìí tí ẹ̀yin ń wò. Etí Ikú ni o. Èyí ni Tinúkẹ́. Tinúkẹ́ ìyẹn tó jẹ́ àbúrò Fathia Balogun nínú sinimá yìí. Tinúkẹ́ jẹ́ ọ̀dọ́mọbìnrin kékeré tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń gbàdúrà ẹ̀ tó ń jíbọ̀ ní jìnjìn ayé ẹ̀. Ó ní ọmọkùnrin kan ìyẹn tán jọ ń ṣe kíni, tán jọ ń ṣe wọ̀léwọ̀de. Ṣùgbọ́n látàrí wípé ọmọkùnrin yìí kò tíì ṣí bó ṣe jẹ́, kò sówó, kò sílé, kò sí mọ́tò, kò sí nǹkan àlùmọ́ọ́nì, ṣùgbọ́n ó lọ́jọ́ iwájú. Látàrí wípé kò sí gbogbo nǹkan wọ̀nyí, àǹtí ẹ̀ yìí tó jẹ́ Fathia Balogun ní kò lọ́jọ́ iwájú o, pé wọn ò lè fẹ́ra. Alágbára dé, ìyẹn OJ, ọ̀dọ́mọkùnrin gbọ̀ngbọ̀nràn, ó lówó lọ́wọ́, ó nílé, ó ń lo mọ́tò gbàǹgbàǹgbà, ṣùgbọ́n Àtinúkẹ́ kò mọbi tó ti rí owó, ṣùgbọ́n wọ́n ń gbowó. Ó náwó fátinúkẹ́, ó náwó fáǹtí ẹ̀. Inú àǹtí náà ń dùn, ó ń ṣe fàlàfòlò, ó ń ṣe yòlòyàlà, wọ́n ń náwó lọ. Láì mọ̀ wípé ohun tó ń bẹ ní ẹ̀yìn ọ̀fà ó ju èjé lọ o, ó ju èjé lọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, lọ́jọ́ ọjọ́ kan ni Tinúkẹ́ ká wọn o, níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí àwọn operation tán lọ ṣe, àwọn olóṣèlú tán rán wọn sí kán lọ pa. Ibẹ̀ làṣírí ti tú sí Tinúkẹ́ lọ́wọ́ pé àṣé òun ti wọ one chance. One chance tó wá wọ̀ yìí, ó wá fẹ́ padà sẹ́yìn. Yorùbá ní iwájú ò ṣeé lọ, ẹ̀yìn náà ò sì ṣe kíni, kò sì ṣeé padà sí o. Ó ti há ságbede méjì. Bẹ́ẹ̀ ni, torí pé Kevin Ikeduba ó ti rí i pé àṣírí ti tú, ó sì wá ń wá gbogbo ọ̀nà láti gba ẹ̀mí ẹ̀. Àtòun àti Fathia Balogun, wọ́n wá dẹni tí wọn ò rọ́sàn ilé, tí wọn ò rórò oko, látàrí wípé wọn ò lè gba kádàrá, wọn ò lè gba ohun tólúwa Ọlọ́run bá wí. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wo sinimá yìí, tẹ́ láǹfààní láti máa wo sinimá yìí, tàbí tẹ́ ti wo sinimá yìí, kí lẹ rí sí kàráktà Fathia àtàbúrò ẹ̀? Ṣé n tí Tinúkẹ́ ń ṣe àbí n tí Fathia ṣe sọ́mọkùnrin tí Tinúkẹ́ ń fẹ́ tẹ́lẹ̀ ló dáa ni? Àbí èyí tó ń ṣe sí Kevin Ikeduba lọ́wọ́lọ́wọ́ báyìí ló dáa ni? Ṣé bó ṣe yẹ kó rí fẹ́gbọ́n àtàbúrò leléyìí? Àbí ẹ̀yin rò wípé Ọlọ́run kàn fẹ́ ṣe kíni, ó fẹ́ gbèjà arákùnrin yìí ni? Ẹ wò ó, gbogbo ẹ̀bùgbẹ́ dínú apá kejì sinimá Etí Ikú. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ ẹ̀yin leléyìí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ má gbàgbé, ẹ bá wa tẹ subscription button àti notification bell.